Meji nínú àwọn olóyè ìgbìmọ̀ ìpolongo ìbò fún Tinubu kọ̀wé fipò sílẹ̀. Lóòótọ́ ni wọn kò pariwo wàhálà tó ń lọ lábẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC jáde, ṣùgbọ́n àwọn nǹkan tó ń lọ nínú ẹgbẹ́ náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ti fi hàn pé ẹ̀kọ́ kò ṣojú mímu nínú ẹgbẹ́ onígbàálẹ̀ yìí, wọ́n kàn ń dọ́gbọ́n sí gbogbo rẹ̀ ni. Méjì nínú àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ náà tí wọ́n rí sí ìpolongo ìbò fún olùdíje wọn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti kọ̀wé fipò sílẹ̀, wọ́n láwọn ò ṣe mọ́. Kódà ọ̀kan nínú wọn tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Niger ti fi ẹgbẹ́ náà sílẹ̀ pátápátá. Àwọn èèyàn náà ni igbákejì akọ̀wé tó wà fún ṣíṣe kò kárí àwọn èèyàn fún ìpolongo ìbò ní àárín gbùngbùn àríwá Ahmed Ibeto. Lọ́jọ́ kẹta oṣù kínní yìí ni ọkùnrin náà kọ̀wé sí alága ẹgbẹ́ APC ní wọ́ọ̀dù Ibeto wọ́ọ̀dù níjọba ìbílẹ̀ Magama nípínlẹ̀ Niger pé òun ti fipò náà sílẹ̀. Ohun tó ló fa èyí ni bí kò ṣe sí ìṣọ̀kan àti ìgbọ́ra ẹni yé láàrin àwọn ọmọ ẹgbẹ́ náà àtàwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC. Lára àwọn ohun tó tún mẹ́nubà tó fi ẹgbẹ́ onígbàálẹ̀ sílẹ̀ ni àìsí ìṣọ̀kan láàrin àwọn ọmọ ẹgbẹ́, èyí tó ní ó ń fa kọ́núkọ́ láàrin wọn ní gbogbo ìgbà. Ìbètò ní oríṣiríṣi ẹjọ́ tí wọ́n ń pera wọn sí ṣì wà ní kóòtù, dídúnkookò àti halẹ̀mọ́ ara ẹni lórí pé àwọn kan ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde nínú ẹgbẹ́ náà ń lọ lábẹ́nú. Ó fi kún un pé gbogbo ìjà táwọn aṣáájú ẹgbẹ́ ń sọ pé àwọn parí kò sèso rere. Bẹ́ẹ̀ ló ní ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó fi mọ́ àwọn alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ yìí ni wọn kò ní ìfarajì tí wọ́n sì ń hu ìwà kò kàn mí lórí àtijáwé olúborí ẹgbẹ́ náà nínú ètò ìdìbò tó ń bọ̀. Gbogbo eléyìí àtàwọn ìdí pàtàkì míì ní Ìbètò tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Niger ní ó máa ṣàkóbá fún àṣeyọrí ẹgbẹ́ yìí nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Èyí ló sì fà á tóun fi fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ APC àti ọ̀kan pàtàkì nínú àwọn tó ń mójútó ìpolongo ìbò ààrẹ ẹgbẹ́ náà. Ẹlòmíì tó tún ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ni adarí tó wà fún ṣíṣe kò kárí àwọn ọ̀dọ́ ní ìlà oòrùn àríwá fún ìpolongo ìbò ààrẹ ẹgbẹ́ APC Zana Ali. Lára ìdí tí ọkùnrin náà fi lóun fipò sílẹ̀ ni bí ẹgbẹ́ wọn kò ṣe fa ẹni tó kúnjú òṣùwọ̀n tó sì ní orúkọ rere kalẹ̀ fáwọn ọmọ Nàìjíríà láti díje dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Ali ní fún ìdí èyí òun kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn adarí tó wà nípò ṣíṣe kò kárí àwọn ọ̀dọ́ fún ìlà oòrùn àríwá. Lẹ́yìn tí ìdìbò kù bí ọjọ́ 52 kó wáyé, ìfàsẹ́yìn ńlá ni ìgbésẹ̀ yìí yóò mú bá ẹgbẹ́ APC láwọn àdúgbò yìí, àfi tí wọ́n bá tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí bí nǹkan ṣe ń lọ nínú ẹgbẹ́ wọn yìí. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.